أعوذ بالله من الشيطان الرجيم. Baba, hello atamat line fajiri ni. Mo fi ṣe adama bẹ̀yìn. Hello atamat line fajir. بسم الله الرحمن الرحيم. وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيار ما كان لهم الخيارة سبحان الله وتعالى عما يشركون. لطيف فداركنا باللطف كسرعة Ọlọ́run abẹ́ àánú rẹ tó fi lépa báwọn àfa wa. مجيب سريع والأمور تيسرت. Mo fi rí bó ṣe ń rí Ọlọ́run má dáwọ́ gbígbàdúrà náà. بسترك يا ستاتي استر عيوبنا. Torí kò lépa báàrẹ̀ Ọlọ́run ba. إذا ما التقيناك يوم تجبني إذا ما التقيناك يوم تجبني يا جيرة الحي أجيث الفتى منكم بكم يرجو بلوغ المنى سألوا إله العرش في نصرة وهو الذي يرجى الكشف الوجل قد قلت أدعوني لكم أستجيب إنا دعوناك بصدق عجل قد قضي الأمر وقلنا أجل قد قضي الأمر وقلنا أجل لقد جاءكم لإله يا همة الشيخ الحاج إبراهيم بن عبد الله يا صلي الله عنه رضي الله تعالى عنه اقدري لنا بأس المقدر آمين آمين. اللهم يا آلف صل وسلم على الباه ونكتته صلى الله عليه وسلم وشكلته صلى الله عليه وسلم صلاة تؤلفنا بها آمين وتوحدنا بها آمين وتصيرنا واحدا يطلب واحدا آمين صلاة الرضا آمين وارض عن أصحابه رضا الرضا آمين رضي الله تعالى عن الكتب المكتوم إن شاء الله الكنز المفهوم والعلم المعلوم فريد دهره في هذه الدار وفي تلك الدار سمو الفاضل الأعلى الشيخ المرحوم أحمد بن محمد التجاني أبي العباس رضي الله عنه ورضي الله تعالى عن كبريت الأحمر غوث في الدنيا والآخرة مولانا فضيلة الشيخ الحاج إبراهيم بن عبد الله ياسر ياس رضي الله تعالى عنه ورضي الله تعالى عن صاحب الولاية الكبرى الكمال آدم العلم والمعرفة الشيخ الحاج آدم عبد الله الألوري تغمده الله برحمة الشيخ رضي الله عنه عن العارف بالله العارف الصمداني يلوم بين الأنام مولانا فضيلته الشيخ محمد صالح الدين أديولا جل بين الأنام رضي الله تعالى عنه أكرمكم الله الكريم. نكالتي بابا ìmọ̀ tí kọ́kọ́ dúró láàrin yóò tẹ̀mí lọ́rùn bí kí n bọ́ sí dáa mi ò mọ bí bá mi ò ṣe gbà kò bá mi lára. salamun alaykum sunnatun nabawiyyatun ijabatuhu faridun ala kulli muslimin ijabatuhu فرد على كل مسلم. níwájú bá mi
lókòkò. níwájú bàbá àgbà lókòkò. Hafizahullah. Ó ṣòro kí wọ́n fún èèyàn lọ́rọ̀ kó tó máa wá fi fáàrí kún. ó ṣòro kí wọ́n fún èèyàn lọ́rọ̀ kó tún máa wá fi fáàrí kún. nílé yín nílé yín. ẹ ṣe bàbá tó lọ́jọ́ orí nìkan ní. alhamdulillah. wọ́n máa kí àgbàlagbà nítorí ọjọ́ orí. ẹjọ́ mi. òun náà ò dẹ̀ ní béèrè nǹkan kan mọ́ jọjọ́ orí yẹn lọ. allah ẹni tí wọ́n kì í nù. ṣùgbọ́n bàbá àgbà lókòkò Hafizahullah. ẹkùn lójókòó ẹkùn lójókòó. bàbá lókòkò. òkè lójókòó. òkè lójókòó. ó ní mọ wọ́n ní bàbá kan ó dẹ pápẹ́ là máa pè lọ́dọ̀ alábẹ́òkúta. kí ló dé ẹ̀yin yá wa kí ló dé. pàkúté làwọn máa ń pè nílùú Jẹ̀bú. alájà mọ́mì ẹ bá ń fọ́ tán wọn gbọ́ mọ́mì wọ́n ti ń rojọ́ àwọn ohun lẹ́rù pé pè sínú mọ́sálásí tẹ̀ ń tún rojọ́. pàǹpẹ́ là ń pè lábẹ́òkúta. àbí rojoko lẹ́rù pé wáyé ìjókòó tó dáa jókòó láti bí wákàtí méje àná lèmi ti wà lẹ́kọ̀ọ́ Hafizahullah. èmi ò ráyè fẹ́ nìkan kan máa fara mi Hafizahullah. kí ló kàn mí pẹ̀lú ẹnìkan pè mí mi ò wá bẹ̀ mo máa ń sọ fáwọn tí wọ́n jẹ́ fáǹsì wa kí gbogbo ibi tí wọ́n bá lẹ pósítà mi má retí mi níbẹ̀ o bí tó wà wọ́n mi ni mo lè wá àwọn tí wọ́n bí wá sun ẹkún gba ibi tá a wà yìí. alhamdulillah. bàbá yẹn dẹ pọ́ pẹ́ páńpẹ́ wa mú ẹkùn ó wá jẹ́ ọmọ ẹkùn tó ṣẹ̀ṣẹ̀ bímọ ọmọ yẹn wá ṣeré jáde ó wá lu páńpẹ́ àgbàlagbà yìí àwọn tí yóò dá yín mọ̀ ni mò ń júwe yín fún un. bàbá mi àgbà fáńlá àwọn ọmọ bàbá tó ní páńpẹ́ gbà tí wọ́n débẹ̀ wọ́n ní páńpẹ́ bàbá wa mú ológbò ńlá. inú wọn ń dùn náà bá ń dunnú. jàǹpé sàlẹ̀ kó ni wọ́n bí àwọn sí. bẹ́ẹ̀ni. àwọn èèlò lé dédé wọ́n ní páńpẹ́ bàbá àwọn mú ológbò ńlá inú wọn wá ń dùn àwọn tí wọ́n dá nǹkan mọ̀ nínú ẹkùn wọ́n ti wá péjọ wọ́n wá ń wò pé eléyìí yóò mọ̀ wá ló ṣe wá síbẹ̀. àwọn kìnìún ńláńlá wọ́n fẹ́ fàya ìyá wọn wá fọwọ́ tọ́ pé ẹ má débẹ̀ ẹ má débẹ̀ ẹ jẹ́ kó lọ pé bàbá ẹ̀ tó dá wa mọ̀ ẹ jẹ́ kó lọ pé wá. ńgbà tí bàbá dé ọ̀gán ló ti rí ológbò ńlá ó ní apààyàn lẹ́yìn mọ̀ yìí ẹkùn lẹ́ ń pèlè ológbò ńlá ló ń bá oníṣẹ́ mo sọ fún yín ìtò dá ọmọ ní òdu òun. Salamun alaykum. bàbá lókòkò. bàbá lókòkò. Ya a'immata dinina. ẹ kọjá àgbàlagbà tí wọ́n fọjọ́ orí kí. ọlọ́run ní ẹ bá ń bẹ̀rù àwọn òkè ẹ bá ń kí àwọn òkè. wal jibala awtada àwọn ni wọ́n jókòó yìí. Ya a'immata dinina biduni salami la yajuzu kalami. ní wọ́n bá fẹ́ mọ bí ọmọdé ṣe dàgbà bó ti gbọ́n tó bàbá àgbà àfànlá ní wọ́n bá fẹ́ mọ bí ọmọdé ti mọ̀ rìnrìn tó bó bá ṣe dàgbàlagbà mọ̀ ni wọ́n fi mọ̀. mi ò lè jòkó tì í bẹ́ẹ̀ ara mi ò balẹ̀ látàárọ̀ wọ́n fóònù mi gan mi ò lè gbé fóònù. biduni salami. òkè la jòkó tì hùn. la yajuzu kalami. ẹ̀yin náà lẹ́ wá ń ju ẹ bá mi ọlọ́run ṣe jẹ́ fáwọn èèyàn. ẹ̀yin ni. alukun náà máa jẹ òde káàkiri òde mélòó la bá yín pàdé báwọn. biduni salami la yajuzu kalami. biduni salami la yajuzu kalami. gbogbo kálukú tó tètè débi ìbàyà abáyín nínú lẹ́yìn. abáyín nínú lẹ́yìn ni. nítorí kíni kíra ni wọ́n tún fẹ́ kó fún yín nísìn. ẹ jẹ́ àṣọ. kí lẹ fẹ́ pè fún kíkíní bá ṣe bùkátà ọ̀lẹ́ fẹ́ bíyá ìtọ́ba tó níyàn ti bá yín bíyá ẹ̀ nígbà ń ju eta la wá jòkó tì fáwọn èèyàn. Salamun alaykum. ẹlòmíì gbọ́ wa ní báwo lọ bọ́ ṣe sórí tí náà kí o sórí báwo ló ṣe dá wọn mọ̀ ní lórí ọjà. káyì báwo ló ti dá wọn mọ̀. báwo ló ṣe mọ̀ kórìí náà kí lélẹ́yìí orí ọba bóyá sórí náà ló jẹ́ kó Ya wọ́n a'immata dinina ó sọ dáadáa. biduni salami la yajuzu kalami. olójú ẹni ó lè kó mọ bí àmì ọlọ́run ṣe ń kó mọ yìí. olójú. náà ní túmọ̀ pé ó tó àmì ọlọ́run. káyì ń ju ẹ náà nù bó o tó. ń lọ rí náà rí ọjọ́ orí ọjọ́ orí tí o ti tó kankan ṣe làmì ọlọ́run ní. Allah. kò tí gbogbo ọjọ́ orí yẹn ò tí tó kankan ṣe tí o bá dá fún yàn lọ́jọ́ orí yẹn wọ́n gbọ́dọ̀ sọ pé yàn ò ṣáyé wa.
tí o bá dá fún yàn lọ́jọ́ orí nì wọn gbọ́dọ̀ sọ fún yàn pé ó ṣayé wa. wọ́n gbọ́dọ̀ sọ pé ó ṣayé wa wọ́n gbọ́dọ̀ mú lóòdù kú lọ́wẹ̀. bẹ́ẹ̀ni lọ́jọ́ orí nì. lọ́jọ́ orí yẹn. òun wá ní apá ìwá káyé lé ní àbọ̀ lọ́hùn. kí ló tó tètè ya fọ̀rọ̀ ẹ̀ lẹ̀ fọlọ́hùn kó gbà pọ́lọ́hùn ló ń dára lára ẹ̀. bàbá mi àgbà lókòkò ọba tó fi yín ṣe ilé tó fi yín ṣe fẹ́ǹsì fúnlé wa ẹ ní wó lójijì bàbá mi. yá àìmọ́tà dínínà. ta ló sọ fún wọn pé wọ́n ti dàgbà bàbá àgbà ní alifalaki 148 ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ. 148. àlefa àwọn ọ̀dẹ̀ kú ṣáájú wọn. alhamdulilah. bàbá ṣe Yusuf lọ́kọjà 137 ni wọ́n kú àlefa àwọn ọ̀dẹ̀ kú ṣáájú wọn. wọ́n ní kó mọ bí wọ́n ṣe máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run tí òfin ní ṣètò. èmi sọ kínní kan lọrin lọ́jọ́ àbá mi jẹ́ ìṣèkú pé àwọn èèyàn máa sọ pé kò sóògùn kò ṣe ní sóògùn kò sí ọba tó ní dáfídàkì tí ó kún kékeré. kò sọ́ba tó ní dáfídàkì. padà ọba tó bá jẹ́ ọmọ Oòduà kò ní kún kékeré. yóò sọ àwọn ọba èkó tẹ ṣẹ̀ṣẹ̀ ń jẹ. wọ́n ti rin mọ́. o ní gbọ́ pé ọba Ọ̀yọ́ kan kún kékeré o ní gbọ́ pé Aláké kan kún kékeré. àbógbọ́rí ni jáàmì gbangba ni mo ti ń sọ̀rọ̀ yìí. àsọ̀bálẹ̀ o. ṣé ẹni tẹ́mi ẹ̀ bá gùn ni wọ́n wá yàn síbẹ̀ ni àbí wọ́n mójútó. Allah alkalamu bi nafsi. sọ fún mi ọba tó kún kékeré náà ọba méjèèjì o. lọ́rìjìnà. tí wọ́n bá ti mú wọn wọ́n bí tí wọ́n mú wọn wọ̀ wọ́n gbọ́dọ̀ gùn lẹ́nu. automatically. gbogbo bí tó bá ti rí nta ó fi ráyè rẹ lò láwùlà náà ni kò pé. dáwùlà. gbogbo ibi tó bá ti rí ibi tó ti rí ayé rẹ lò. kọ́ni dáwùlà dáwùlà ni ó pé. láhàúlà ni kò pé láhàúlà ni ibi tó bá ti rí ayé rẹ lò. láhàúlà náà ni. wọ́n ní kò sóògùn mọ́ wọ́n náà sì máa pè láhàúlà. bẹ́ẹ̀ni tó bá gàsálà sọ̀bùnù tó bá fọ láhàúlà ni bó àkàlà dásàmì láhàúlà ni. ìjábàtú láhàúlà ni. dá yín mọ̀ dáadáa púpọ̀ bàbá púpọ̀ ní kìí ṣe gbàǹsá fún yín torí nǹkan bú ọwọ́ yín torí pé tóbi ni. tóbi ni. kùntì ẹni tó bá kéré tó bá fẹ́ dàgbà yóò máa wò òkè báyìí ni. gbogbo bá tó sọ yín díbẹ̀ ti dáhùn kò ní jẹ́ ewó lójijì bá mi. amiina. mo kí yín gan. ànàlá àrífù ilà àǹtùmù. bàbá tó bẹ́ mi ló kọ́ mi lẹ́kọ̀ọ́ púpọ̀ ó ní kò sábúrú níbi kí wọ́n gbẹ́ran fún ọmọdé àtàgbàlagbà kí wọ́n jọ jẹun kọ́mọdé wá ṣáájú àgbàlagbà mẹ́ran ó lá burúkú ọ̀hún èyí tó burú ni kó má dẹ̀ran tiẹ̀ mọ́. kọ́mọdé má dẹ̀ran tiẹ̀ mọ́ nù àwo kò sábúrú ń bi kọ́mọdé àtàgbàlagbà ó jẹun kọ́mọdé ó ṣáájú àgbàlagbà mẹ́ran aburú bẹ́ẹ̀. bàbá mi ní kò tí ì gọ̀. bẹ́ẹ̀ni ní kọ́mọdé má mẹ́ran tiẹ̀. bàbá wa nàfi wọ́n fi pọ̀nmọ́ síbẹ̀ wọ́n sì fi ẹ̀dọ̀ síbẹ̀ tọmọdé bá ti mú pọ̀nmọ́ kò ṣe ẹ̀dọ̀ ní o gbọ́dọ̀ mú. ànàlá àrífù ilà àǹtùmù. fàjìbìrúlì bí àtọ̀ ìmíkùmù. fàjìbìrúlì bí àtọ̀ ìmíkùmù. èwo ni wọ́n yé kúnlẹ̀ fún yàn ẹni tó sọ pé wọn kì í kúnlẹ̀ fún yàn òṣòro sọ wọn yé kúnlẹ̀ fáfá ló ba nǹkan jẹ́. káyì. o lè má kúnlẹ̀ fún yàn gbọ́dọ̀ má kúnlẹ̀ fáwọn afá. wọn ò bá ẹ ba tí o ṣe bàjẹ́ nu ayé rẹ̀. wọ́n yé kúnlẹ̀ fún yàn o ti sọ̀rọ̀ sọ. àbá alábẹ́kúta arifu bila arifu sọmọdani. bàbá ní èmi ò ráyè kí n fi yàn lẹ̀ fọlọ́ pé kó bá mú màá mú fúnra mi. káyì mi ní jẹ́ kọ́lọ́ ń bá mi dá ìfúnra mi dá alẹ́jọ́ fúnra. fàjìbìrúlì yorùbá náà bí mi dáadáa àtọ̀ ìmíkùmù. bàbá sẹ̀yẹ ní má sọ fọlọ́ pé kí n sàṣì ẹ ntọ́ máa ṣe ládùúgbò àní pé kọ́ lọ́ má jẹ rántí. ọlọ́run má jẹ rántí ni o. mi ò lóògùn tí ì fọ̀hún. àfàìmásà. àbá ló wí báwọn. àwọn òní dáárì tí ó fèkì wà nù ẹ̀. àdúrà ẹ̀ tó lè gbà ní kọ́ lọ́ má jẹ rántí pé èmi ò sínú àfà tí wọ́n sọ fún pé lọ ṣe ń tó bá ṣe àbáṣe ni màá ṣe kọjá ń tọ́lọ̀ wọn. fàjìbìrúlì bí àtọ̀ ìmíkùmù. ṣebí irú wọn la aṣàfẹ́kù táwọn tí èsì àfà fi ń pera wọn láfà. káì irú àwọn bàbá sẹyẹ la ṣàfẹ́kù. níjọ́ tẹ́sẹ̀ wọn pé tanijá lùsùn náà. aláwo de ẹ. ní sáfù wájú tó tán sáfù kejì tán ìkẹta tán ó tán dórí mẹ́sàn-án làwọn ọmọ tí ò gbọdọ̀ pera wọn láàfà náà fi ń yọjú gbà fà làwọn. fàjìbìrúlì bí àtọ̀ ìmíkùmù. gbogbo tí mo fi ní sọ fún yín pé kílẹ̀ wá ṣe láyé tẹ bá dàgbàdàgbà tẹ bá lọ ẹ filẹ̀ fáwọn ọmọ yín bàbá mi. fàjìbìrúlì bí àtọ̀
منكم فاعتبروني بعطاء منكم gbogbo ẹni èèyàn dẹ́fọ̀ wọ ọmọ yín. bí wọ́n bá tiẹ̀ lé fún gbogbo èèyàn ẹ fẹ́ mi èmi dá yín mọ̀ dáadáa. كل شخص Yorùbá náà fi kọ́ wa. بعزيز bàbá ينتمي lókòkò sọ̀rọ̀. كل شخص bàbá mi láwọn ti yàn dá fún yín. بعزيز ينتمي وعزيز ليس إلا أنتم. wọ́n ti fi àsìkò lẹ̀ fún wa pé ká fi sọ̀rọ̀ mọ̀rùkàsí dẹ̀ ni mí. bẹ́ẹ̀ ni. inú tí wọ́n sì fi dá àfa àmọ́ ni pé wọ́n mojú àsìkò. mo dẹ̀ ní ọ̀rọ̀ tó pọ̀ láti sọ ṣùgbọ́n mo fẹ́ yọ ọ̀rẹ́ mi ọ̀wọ́n sọnù mo wá ń lọ bí pàtàkì ọ̀rọ̀ mi sí ẹni sí. direct. mo kí bàbá àgbà nọ́mbà yìí ní. كل شخص ẹ̀yin àgbàlagbà tẹ́ jòkó lẹ jẹ́ kí jòkó yìí tóbi jù. كل شخص ẹ sọ pé tiwárí kẹ má wà mọ́. كل شخص ìtẹ̀ wá níjọ́ yẹn ó tó mú mi sí dò ní pé mi lọ ilé ìmúfọmọ náà jẹ́. ó tó. ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín tí gbogbo ọba dá mi ọlọ́run mọ̀ a sọ fún gbogbo ayé pé kò ságbára nù ìsìlámù mọ́nu. tí gbogbo owó ọba ti dá àmì ọlọ́mọ à ń sọ fún gbogbo ayé pé kò ságbára ní ìsìlámù nu. hakan. ìntọ́lọ́n fi parí iṣẹ́ àwọn àfáàní àmì ọlọ́run. àmì ọlọ́run. ayatollah. ẹ jẹ́ kí n sọ fún yín tó bá jẹ́ àwọn kìrìsìtẹ́nì ni wọ́n bá lọ nírú ẹ̀ ni wọ́n á pákéjì ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. anakumullah. kìrìsìtẹ́nì nìkan kọ́ o àwọn kohan táwọn náà bá bárú ẹ̀ pàdé wọ́n á pákéjì ẹ̀ débi pé wọ́n máa wá láti China láti Russia wá sí yàrá ẹ̀. Allah. ṣùgbọ́n àfa burú púpọ̀ problem méjìlá ní a máa lọ tracy yẹn wípé ta ló bí ànábì náà. ta ló bí ànábì náà. tó máa ṣe mí gbọ́ kó ṣe mí gbọ́ ọba tó ní mi ti gbọ́ mi. tó bá sì wá gbọ́ sí gbọ́. ànábì kọ́ ló bí ànábì. ànábì kọ́ ló o bí sì gbọ́dọ̀ ròyìn bàbá ànábì kó pè lánàbì wàá di kèfèrí. sífà ò gbọ́dọ̀ gbé ẹ débẹ̀. kó ló nífẹ̀ẹ́ ànábì jù. a fi bíbí ilẹ̀ báyìí a fi dídálẹ̀ a máa wá wo bíbí. Allah Allah. àjọkọ́là mi ọlọ́run fẹ́ fi polówó ẹ̀ fáyé wípé mo sì ń dáhùn fáwọn bàbá tàná mo tún ń dáhùn lónìí. kúlù. bàbá mi ọlọ́run màá fẹ́ gbà. àjọkọ́. bàbá tó bí àmì ọlọ́run lè pé tẹ̀sùbà àfa àmì ọlọ́run gan gbọ́dọ̀ sọ pé tẹ̀sùbà bàbá òun ló já mi. ìyá wa ni wọ́n jókòó yìí wọn ọmọ ilé kan kí ló ń jẹ ilé àfa ojú tá àgbàlagbà fún wa ká máa fi rí náà àmọ́ tí wọ́n wà ń bẹ̀ ibi tó ro sí náà ni. Basoru. wọ́n kàn fi àwọn kan ni wọ́n fún lámì ọlọ́run wọ́n fi ta wa fà lọ́rẹ́ ni. alhamdulilah. alhamdulilah. ìjọ ò lè sọ fọlọ́n pé ẹ fẹ́ kọ́ ló ń sọmọ yín báyìí. Allah. ìjọ ò lè sọ bẹ́ẹ̀. sápá yín ká bó ti sọ bọ́lọ́ ń ṣe sọmọ yín. àwọn ya ni wọ́n ń jẹ ráìsì ẹ̀yin ò lè jẹ ráìsì ní tẹ̀ǹjẹ ti jù báwọn lọ. kúlù ṣàkàṣìn. kí ló fẹ́ máa mú lómi nísìn. bí azizi. bàbá ànàbì ti sọ̀rọ̀ àyà wọn ń já. yẹntẹ̀mí. wọ́n ti gbé omi tó pọ̀jù tí wọ́n ti gbèrú wọn. Allah. omi tó pọ̀jù tí wọ́n lọ ni wọ́n gbèrú wọn. ẹni tí yóò bá bírú àmì ọlọ́run yìí nukú wọn sọ pé àwọn tí wọ́n bí ìyá yẹn ẹni yẹn sunkún ọmọkùnrin kò wá rí bí ó wá fún lóbìnrin wọn wá tara ọkùnrin fèsì fún. ní o ti wá báwọn téèyàn bá bírú ẹ. ọkùnrin ni bàbá yẹn ń pẹ́ o mi ò tẹ̀tí kí àgbàlagbà bàbá mi Hanafi Abdul Salami gbogbo ní tí ó padà wọlé tọ̀ yín láburú àwọn ọ̀tá yín ni kó máa wọlé. kúlù ṣàkàṣìn bí azizi. ẹ̀yin là ń wo níwájú la tẹ̀lé. yẹntẹ̀mí. iwájú lẹ wa ẹ jòkó dáadáa bàbá mi kì í ṣe ti pé bóyá ńgbàtà wà níwájú yín. ìyún kọ́ o. bàbá mi ẹ jòkó dáadáa torí Ọlọ́run. bàbá ẹ jókòó. ẹ dákun njọ́ tí wọ́n wá sí ara bàbá mi ò wọ bàtà kí wọ́n tó pàdé wọn. ó sì ní wọn tóbi. wọ́n sáré dìde bàbá mi dẹ̀ gbọ́n débi pé tí wọ́n bá ti rí pé nǹkan òwúwo wọn ní wọ́n kàn máa wo báyìí ni pé ara oníwèrè yín dá yìí. bẹ́ẹ̀ni torí wọn wúwo lé wa. so nǹkan tí ó jọba mi lójú yóò wúwo nǹkan náà wúwo wọn ò fẹ́ kéèyàn sọ pé bákan ni wọ́n sọ pé nǹkan tó gbogbo nǹkan kúlù sẹ́yìn fi jẹ́ fìfàràbò lẹ́ ti wí. ó wà nílé àwọn àgbàlagbà ṣùgbọ́n wọ́n bọ́ bàtà wọn fi pàdé yín wọ́n lọ́ọ́ la yín làwọn bọ́ bàtà pàdé òun wọ́n ń tọrọ la yín tó jò ní lọ. gbogbo tí ó wọlé tọ̀ yín lórí ẹkún ọ̀tá yín ni kó máa jẹ́. kúlù ṣàkàṣìn. tínú bá mi bá dùn pátápátá wọn á ní ìgbé tó yẹ kó o ké sàtàrùn léwúrẹ́ ń kéwùn. léwúrẹ́ bá jí làárọ̀ ìgbé ní òkè. tó bá fẹ́ sùn ìgbé ní òkè tó bá rí tó bá dùn ìgbé ní òkè tó bá tó fẹ́ rí tó bá bànújẹ́ ìgbé ní òkè ọ̀tá yín ni ó máa ké. ẹ̀yin ò ní ké bá mi ẹ bá ń ṣàmì dáadáa. kí o kò máa gbọ́ wọn àmì. wọ́n ń sọ Yorùbá wọn ni wọ́n ń pọ̀fọ̀ ó jẹ́ padà lọ lẹ́yìn kó lọ́kọ́. dídì ni. ọlọ́ni máa ń sanná mi rọ̀ sí Wọ́n sọ láti sáà Yorùbá. nìkan omi hìn
mi ò rán lárúbáwá bíi báyìí àwùsùbìlá mi náà ṣètá ni wàá lọ káírò ni kì í ṣe bíi báyìí yorùbá ní bí. bíi báyìí kọ́ wàá lọ sí àrílọ́. كل شخص mo kí bàbá mi àgbà náà. بعزيز kò sẹ́ni tí yòókù yìí ò kí bàbá mi àgbà fà ńlá ọ̀gá wa gbogbo àgbàlagbà ni mo Bàbá kúlẹ̀ tí mo kí lórílé. bàbá lórílé Eh. bàbá àgbà ee lórílé bàbá àgbà lórílẹ̀. alimarkaz bin nafzihi masha ما allah. شاء الله alilmu bin nafzihi ما Nafsi. شاء الله àwọn ni wọ́n jókòó wọ́n sì ti dákẹ́ bí bàbá wọn náà nù كاي gbogbo ntí bá ń jáburu tí wọlé tọ̀ yẹn kò ní wọnú lé yín آمين bàbá wa sàláàtì Sayyidul bàbá ló ṣe é Qadir. dáadáa Saiful Qadir. Sayyidul Qadir Masha Allah. ẹni ṣubú dànù gbogbo Àmín. àwọn àwọn ni mo kí iṣẹ́ mi white last born أفنتا ọ̀fọ̀ntà Mm. bàbá arókàlà Masha Allah. ọ̀gá wa Kọ́mọ̀. látàjà Zakir tí o kọ́ mọ̀. Al-Mahmudi. bàbá sílé Mm. ìjókòó yìí ti kó ńlá sínú púpọ̀ ee bàbá aláwùsá ìjókòó yìí ti kó ńlá sínú púpọ̀. Garutek anabi musa garutek Mm. kí alifa wa ní garu náà wọn náà wà ń bí ما báyìí شاء الله anabi musa ló lọ bọ́ lọ́hùn aleyhi salatu wa salam. ó lóun fẹ́ nǹkan mẹ́rin kọ́ lọ́hùn fóun ọlọ́ni kó máa kà á ó ní mo fẹ́ gíga àti nǹkan gbogbo nǹkan wà lábẹ́ ẹ̀ ọlọ́ni mẹ́nu kó ń bẹ mo ti fún nǹkan anabi musa ní kí ló fún ó ní mo fún sánmọ̀ ọdẹ ni. gbogbo ń tó ga abẹ́ sánmọ̀ ló wà الله ó ló mo fẹ́ agbára ọlọ́ni mẹ́nu kó ń bẹ mo ti fún nǹkan ó ní ta ló fún ó ní mo ti fún atẹ́gùn لا إله إلا الله mẹ́nu kó ó ní mo fẹ́ iyì ọlọ́ni mẹ́nu kó ń bẹ mo ti fún nǹkan ó ní kí ló fún ó ní mo fún owó owó owó. كاي ó ní ó dà mo wá fẹ́ sùúrù tí máa fi rí ẹ̀sìn ọlọ́run ní mọ́ni kó ń bẹ mo ti fún nǹkan ó ní kíta ló fún ó ní ilẹ̀ ilẹ̀. ó ní gbogbo wèrè tá a bá máa ṣe ó ní ká máa ṣe inú ilẹ̀ náà lágbàdà bọ́ sí. masha allah. معكم الله ṣé ká trace àmì ọlọ́run àbí ká má trace ẹ̀. ṣé ká tírèsì àmì ọlọ́run àbí ká má tírèsì ẹ̀. ẹ jẹ́ kó kálukú lọ jòkó jẹ́ káì lọ sí mi. ọlọ́run ni àmì ọlọ́run ọlọ́run ló ń dáhùn lára ẹ̀. mahmudi ما alimamudi. شاء الله bàbá wa tata عيسى الله ọlọ́run làmì ọlọ́run ọlọ́run sì ní dáhùn lára rẹ̀. ẹ sọ gbogbo wa àti tàmì ọlọ́run ṣe èyí tó ti fèsì fẹ́nìkan pẹ́nìkan ń bóun rí kí ni òjòjò orí ó dà á láàmú débi kó rèsì fi hàn. káì o lè mọ̀ pọ́ lọ ní. يا ya ستاتي satar alikalam binafsi. ẹ ambassador sọ fún mi látòkè délẹ̀. èèyàn ò lè bú èmi ní ìsìnkú lọ màá ní akáǹkọ̀lẹ̀ ẹ̀dú kẹ́ ẹgbọ́n tẹ́ fẹ́ sọ. ẹgbọ́n gbèsè ọ̀rọ̀ yín kẹ́ tó lọ. wọ́n bá kan sọ̀rọ̀ lọ́dọ̀ ọlábẹ́òkúta wọ́n sọ̀rọ̀ ní ọba lọ mo wá ní ẹlòmíì ogọ̀ mo ní méjì làwọn èèyàn àwọn kan wà wúdiwúdà àwọn kan sọ̀rọ̀ ẹ̀mọ́ náà gbogbo ẹ̀yin tẹ́ni lọ sọ fáwọn ẹ̀kọ́ ayébáyé lẹ́yìn wọn wúdiwúdà ní ẹ̀ẹ́dẹ̀ lẹ́sàn kankan tọ́nà fẹ́ san yín mo ní ẹ máa sọ fáwọn ṣéwù náà tí wọ́n máa sọ kan máa dúró gbọ́ káì. kẹ́nìkan wọn lè bú mi kó lọ màá sọ lójú ẹ̀ Kò ṣe- lókè é ṣe pé kó wá lọ tán ìwọ náà ò ṣe dúró gbé sí obẹ̀rù nù o sanu. ẹni tó bá láyà sọ̀rọ̀ yóò sì dúró gbọ́ Ọ̀rọ̀ ẹ̀, èsì ẹ̀. àwọn kò sọ̀rọ̀ kó lọ́ wọn máa lè nù àmì ọlọ́run wàá rẹ̀ ní bú tó dá lóhùn rí ọlọ́run ló ń dáhùn lára ẹ̀ allah wo yàtọ̀. tọ́lọ̀ ní tó ń bá fẹ́ náà yẹn ṣe lamma balaga aṣudahu wa balaga arba'ina sana tàmí ọlọ́run dà. معكم الله arba'ina sana. níjọ́ tí wọ́n ń sọ fún yàn wípé ìwọ náà tó máa fi nǹkan hàn díẹ̀ díẹ̀ bọ̀ ewé kìíní rè ewé ìjógbó rè lọ́jọ́ orí tó ṣẹ̀ níhùn. allah ya satar. الله ta الله nínú wa tí ó wà pé àmì ọlọ́run pé mo fẹ́ fi tó ní mo fẹ́ fún ẹ. ta nínú wa. كاي كاي àtàwọn tíjà àfa àti bẹ̀rẹ̀ lé wọn láti jẹrin àti jarun àti jẹfà àti jẹjẹ pé àmì ọlọ́run sọ ní tó kù tí òfin ní sọ fún ẹ pé akáǹkó làṣẹ yìí náà ti ní. ṣe ti pè rí. هاي شوفوا ṣọ́fọ̀ alárí. ó jẹ́ àfa tó ṣe pé ó yẹ kí nǹkan máa gùn kì í gùn. àmì ọlọ́run. wàláyé bàbá àná fi sọ̀rọ̀ bàbá àfa ńlá sọ̀rọ̀ olóye ló lè gbọ́ ní tí wọ́n ń wúye àmì ọlọ́run jìnnà ó dẹ̀ jìnnà. ó jìnnà ó tún no jìnnà. àwọn èkúté kan bẹ àfa aláwùsá àwọn èkúté kan bẹ. lo máìkì tó bá ń sọ̀rọ̀ dára mi wọ́n tó wí akramakumullah. èkúté kan ṣe kí ni àwọn èkúté kan bẹ. tí wọ́n bá fi ẹran jẹ páńpẹ́ fún tí wọn wọ́n bá fi ẹran dẹ páńpẹ́ fún wọn. wọ́n á yọ ẹran jẹ páńpẹ́ wọ́n fún yọ ẹran nínú páńpẹ́ òsì nílé. nínú wọn ni mo wà nínú wọn làgbáyé wà. a dẹ̀ tún wá kó sínú páńpẹ́ àmì ọlọ́run yàgò mọ̀ kó tó ibi báwọn. ẹ dákun gbogbo àwọn afa ìwọ náà béèrè pé fásitì alu aladikiri nkuntun la ta'lamun lọ bí àwọn afa léèrè pé ọ̀nà wo lèmi náà fẹ́ gbà tí màá fi rí tèmi ṣe Tó fi tán. ọlọ́run ò da ẹnìkan kó má fún ní tí ó fi dèèyàn kò sẹ́ni tọ́lọ̀ ń dá tí òfin ní tí ó fi dèèyàn. àfa ńlá gbàgbé ẹ kò sí olúwa ẹ. kò sẹ́ni tọ́lọ̀ ń dá tí òfin ní tí ó fi dèèyàn. Sheikh Solihuddin wọ́n ní ẹ̀gbọ́n tọ́lọ̀ ń wí ni ó ní falyansuru l-insana mimma khuliqa kéèyàn béèrè pé kí ni wọ́n dá mi fún tó yẹ pé àfa kọ́ ni wọ́n dá ẹ fún ṣe nǹkan mi. kó ń bẹ́ẹ̀ má torí pé oníṣàádà. abo nírùngbọ̀n àmọ́ tó bá jẹ́ àfa ni wọ́n dá ẹ fún wa béèrè pé kí ni wọ́n fi ṣe tí wọ́n fi rí bẹ́ẹ̀ lò. káyì.
ibi tá à ń ranjú sí tọ́lọ́run ò pè wá sí ni ò jẹ́ ṣe ọlọ́run ó yọ lára wa. la tas'alanna anil aqdari yabna akhi. لا تسألن bolo wí. عن الأقدار يا ابن أخي. ẹnìkan fẹ́ jọba wọ́n wá ní táwọn òbí léèrè mo fẹ́ sọ máìkì lẹ́nu wọ́n ní táwọn òbí léèrè tí ó fi jọba bàbá wa gbà bàbá ìmọ̀ لا تسألن wọ́n làwọn òbí léèrè béèrè mẹ́ta tó bá ti mọ̀ yóò dọ̀ba. عن الأقدار يا ابن أخي. ẹni wọ́n fẹ́ kí láyé àbá kì í ṣe ẹni tó ní kíní púpọ̀ o ẹni tó ti ní lámọ́ alámínámíní urushida ẹni tí wọ́n rí pé eléyìí jọ ẹni tá a lè fi nǹkan pamọ́ sí lọ́dọ̀ làwọn àgbàlagbà máa fi ọ̀nà hàn. tá a bá pọ̀ mo máa ń sọ fáwọn èèyàn pé méjì làwọn tá a wà nílé àwọn àfa ẹnìkan ló dẹ̀ máa ṣoríire jẹ́ nìkan lọ àwọn kan mọ kéwù àwọn àfa gan-an àwọn kan dá àfa tó ní kéwù mọ̀. tẹ́ ẹ bá wá wo orí àtẹ lónìí gbogbo ẹni táyé ń kí tọ́lọ́hún náà ń kí àwọn tó dá àfa tó ní kéwù mọ̀ ni kì í ṣe ẹni tó mọ kéwù àfa. tí o bá yé ẹ wo gbogbo àwa tí wọ́n lẹ pósà wa láyé kì í ṣe àwa kọ́la ní mùtásùlẹ̀ àwa nílé kéwù. tí o bá yé ọba òun náà yẹ̀wò báwọn náà. àwa tí fẹ́ àwọn àfa wa wà lẹ́mìí wa ní kọ̀rọ̀ ní gbangba là á jèrè àwọn àfa wa àwọn tí wọ́n mọ kéwù àwọn àfa wa kọjá báwọn tí wọ́n mọ máìkì kọjá báwọn àwọn là ń bá wọn sanwó lé wọn. لا تسألن wọ́n ní àwọn obìnrin léèrè béèrè mẹ́ta kí kálukú lọ jókòó dẹ́ ẹ lọ jókòó dáhùn àfa dáadáa. عن الأقدار يا ابن أخي. torí kó wálé ilé àmì ọlọ́run bàbá mi ọlọ́run wá lé wọn báyìí wá rí ilé wọn bó ṣe tó ní ọ̀nà wa sákò lẹ́yìn àwọn àfa. torí kíni. wọ́n pe èmi ìṣẹ́gbẹ́ bàbá mi ọlọ́run yìí kí wọ́n gbọ́ pé mi tó ṣe ń tẹ̀lé yàn bàbá mi ọlọ́run ni wọ́n ń tẹ̀lé arìndìn wọ́n nìran mẹ́ta kì í tó ṣì ó tètè ya ṣé ń jẹ ìran ogun lè tá téèyàn bá ní làákàyè. tó bá fọpọ́ lọ sí. لا تسألن. wọ́n náà fẹ́ wọ́n ní ẹni tí yóò bá jẹ ọba yóò jẹ́ ká mọ eṣinṣin tó ti bàlágà àti eṣinṣin tí ò ti bàlágà yóò jẹ́ àmọ́ ẹ̀fọn tó ti bàlágà àti ẹ̀fọn tí ò ti bàlágà yóò jẹ́ àmọ́ òkọ tó ti bàlágà àti òbúkọ tí ò tí ì bàlágà. wọ́n ní kí ni wọ́n ń béèrè kí ni òun rò bí kúnú Kùránì náà máa béèrè ìbéèrè lọ́wọ́ òun ni wọ́n bá mọ̀ ẹni tó ń gbọ́n nu wọn ló bá dáhùn ó ní ẹ̀fọn tó ti bàlágà tó bá fẹ́ jẹ́ èèyàn àkọ́kọ́ gbóòórùn ẹ̀ pé ṣó ti sùn. ó ti gbọ́n nu. a ṣe báyìí a kùn sí ẹ létí báyìí tó bá rí pé ó ti sùn ó ń lọ nù. èyí tí ò ti bàlágà òun ò wá pẹ́ wọ́n sì ṣe kí ni wọ́n sì pa á pẹ́. لا تسألن. àmì Ọlọ́run ti bàlágà. ó ti bàlágà. mẹ́nu kúrò ń bẹ̀. eṣinṣin tí ò ti bàlágà bóun ti ń bọ̀ ni ó ṣe bà lórí ìgbẹ́ èyí tó ti bàlágà àkọ́kọ́ wò pé ṣé ó gbóná àbí ó tutù tó bá ti rí pé ó ti gbóná àkọ́kọ́ sá sẹ́yìn báyìí ó ti bàlágà nù. ó yẹra nù. ẹ̀fọn tó ti bàlágà òbúkọ tó ti bàlágà kò ní gun ìyá ìyàkuyà àkọ́kọ́ gùn náà. ó yẹ wò nu. tó bá ti wá rí pé ó sì kí ni wọ́n ti pè àwa kó síbẹ̀ báwọn àmì Ọlọ́run èyí ṣe ẹni tó ṣe é wò kọ́ ṣe. èèyàn ó ṣì eré sá. tó bá fẹ́ wò ó. àgbàlagbà tó bá wù àmì Ọlọ́run kọ́ ṣe á pe Ọlọ́run ló kọ̀ mí. káì. ọmọdé tó bá wù àmì Ọlọ́run kọ́ ṣe yóò ṣì eré sá. فسأل الذي قدر gbogbo ohun tí wọ́n ń pè ní èrè ni wọ́n fún kì í ṣiṣẹ́. Allah. gbogbo tí wọ́n pè ní èrè ni wọ́n fún bàbá mi Ọlọ́run. rìsọ́ọ̀tì ni wọ́n fún bàbá mi Ọlọ́run. iṣẹ́ kọ́. wọ́n ní kẹ́lòmíì ṣiṣẹ́ kó tó gba rìsọ́ọ̀tì wọ́n ní kẹ́lòmíì má ṣiṣẹ́ kó gba rìsọ́ọ̀tì. méjèèjì ni. àwọn tí wọ́n ní kí wọ́n má ṣiṣẹ́ kó gba rìsọ́ọ̀tì ẹ̀ṣà ni wọ́n káwọn tọ́ra wa jẹ yàtọ̀ sáà tí wọ́n bí wa yìí kò sámi Ọlọ́run kò sírù àmì Ọlọ́run láàrin wa. ẹni tí ó pe gọ́fúnà báyìí ìwọ náà máa tó ń ṣe jálàbí fún un ẹni tí ó pe controller general custom báyìí ẹni tí ó pe ọba báyìí ẹni tí ó pe commissioner báyìí lọ́jọ́ orí wọn. ìwọ náà pe DPO kárí. فسأل الذي. torí ẹlòmíì ò mọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ló wà nù tí mò ń sọ yìí ẹlòmíì àmà ní àwọn ń pè àmì Ọlọ́run ní bàbá báyìí lẹ gòtó àwọn tí wọ́n tó wá bí ni wọ́n ń pè ní bàbá wọn tí bàbá fi sọ kalẹ̀ ní ìsìn bàbá mi Ọlọ́run ni wọ́n wí. bẹ́ẹ̀ni. bàbá àgbà alájàdí. bàbá mi Ọlọ́run wọ́n mọ nọ́mbà ọjọ́ orí àmì Ọlọ́run náà ọmọ tí wọ́n bí. bẹ́ẹ̀ni. káì wọ́n sì torí ẹ̀. àbí ẹ̀ mọ́ ni èmi tí mo ti ẹ̀ kéré yìí náà mo ti súnmọ́ ajú díẹ̀ nísìn mo mọ nọ́mbà bàbá mi Ọlọ́run náà tí wọ́n tẹ̀ mí náà tá à ń tẹ̀lé yín.
ṣùgbọ́n téèyàn bá fẹ́ kún kèfèrí kò gbọ́dọ̀ pé ní Jamiu. káyì téèyàn bá fẹ́ kú kèfèrí kò gbọ́dọ̀ pé ní Jamiu. gbogbo tí wọ́n fi máa tẹ̀yàn pè ló wà lára ẹ̀. fasa alẹ́sí. ó kọ òun gan tó tẹ̀pẹ̀ ayé ẹ̀ tó tẹ̀pẹ̀. masha allah. Jáfa kí ni aláyé èèyàn ló jáfa kí ló pẹ́ pẹ̀lú pẹ́ nìkan pé kéwú bá kan kò kò wá ní sí kéwú pé. alhamdulilayi. àmì Ọlọ́run ní tó bá tún wá padà dé inú ilé gangan nínú ilé tí wọ́n ti máa pàṣẹ gbogbo nǹkan àmì Ọlọ́run tó tóbi. alhamdulilayi. bàbá ni wọ́n mìíràn hùn ó pẹ̀lú ó kọjá àfa tí wọ́n máa pàpè kan pé lọ́ọ̀lù wárakọ̀ kìnìún kan pẹ̀lú wárakọ̀ kìnìún kan ó ti kọjá ẹ̀ bilahi wa rabbul kaaba tó ọba tó wá ṣayé ẹ̀ bẹ́ẹ̀ àfa lawusa alhamdulilayi. ọba tó ṣayé ẹ̀ báwọn ọba tó ṣe ayé báwọn. tó ṣayé sheikh àmì Ọlọ́run tó bẹ́ẹ̀ ṣe ayé sheik àmì Ọlọ́run bẹ́ẹ̀. níṣe ni wọ́n kàn fi dun gbogbo àwa àfa nínú wọ́n kàn fi dún gbogbo àwọn àlùfáà nínú ni. wọ́n fi sọ fún wa wípé èmi Ọlọ́run náà mo sì wà pẹ̀lú yín bíi tàná mo sì wà pẹ̀lú yín bíi tàná ni. òun ni kálukú náà wá jòkó tì nínú ayé wọn ìníkálukú wá jókòó tì nínú ayé wọn. àdúrà ni ká máa lọ ṣe ní kọ̀rọ̀ àdúrà ní ká máa lọ ṣe ń kọ̀rọ̀ àti ní gbangba wa àti ní gbangba wa. pé Ọlọ́run má fi Ṣéhù Jamiu yí pa wá lẹ́kún Ọlọ́run má fi ṣe Muhammad Jamiu pa wá lẹ́kún. ẹ bá mi ṣàmì kó lọ òkè dáadáa amiina. àfa aláwùsá akramakumullah. wọn ní má pa ìjàdí ajadi. táwọn nílé oṣù wa ń bẹ̀. ṣé wọ́n dúró mbẹ̀yìn àbí wọ́n ti lọ àmì wọ́n Ọlọ́run fẹ́ ju máìkì lẹ̀ máa gbalagbà nù wọ́n ti gbẹ́mí ìbàjọ́ ká máa wá lò wọn lásìkò lọ bẹ́ẹ̀ni. má pa ìjàdí mapa jadi. akáràmọ́kùnkùn lọ pé ìrèpọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe mapa jadi. àwọn onílù yẹn ti lọ ní. mapa jadi. mapa jadi o. ìrẹ́pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe. mapa jadi. mo pe Ṣéhù Jamiu wá sí ilé mo ní kí wọ́n sọ Ṣéhù Tìjání bẹ́ẹ̀ni ìyá Tijani adé. máì tí pàtẹ wá sí o sọ bẹ́ẹ̀. má ti pàtẹ́wọ́ sí o. àwọn kan ń bẹ tọ́pìkì tí wọ́n fi mọ ibi tó mọ ni wọ́n àwọn kan bẹ tọ́pìkì tí wọ́n fi mọ ibi tó o mọ ni wọ́n bùn ọ́ gbogbo wọ́n tírìtì wọ́n bá yẹrẹ jẹ́nu. ibi tó kù sí láfi fọ́. àbáwá kéwkéwé bẹ́ẹ̀ni. alimọ́ríkàsí àníkàn wá sọ̀rọ̀ nípa kádàrá àfà gbogbo àfà ni ẹlòmíì ọ̀ràn ti mú tẹ̀sùn báyìí wọ́n dẹ̀ fi ìṣẹ́jú wọn sọ̀rọ̀ mo ti mọ́ lẹ́nu níwọ̀n bá tó yìí mo fẹ́ sọ̀rọ̀ mo ti ẹ̀ sọ̀rọ̀ àmì kéwú. ọ̀rọ̀ rí. ní tí rí àfà tó tírìtì tọ́pìkì kádàrá bá ń rí o lo 7 minutes ó dẹ̀ sọ gbogbo kálukú dọmọ kéwú. lágbo bàbá níwájú ayé yóò àgbáyé. nídìí kó kàn máa pariwo lásán mọ́ o nítorí fi lè sọ àwọn tí wọ́n gbọ́n di ọmọ kéwú ni kò lọ wá. sáwọn nílùú yẹn ti débẹ̀ mo fi ń gbọ́n sí Masha Allah. àbí wọn bá bẹ̀rẹ̀ mọ́ ara ni. ọpẹ àmì Ọlọ́run. ó ní kó lọ wá káàkiri àfàlàwùsá. ó ní kó lọ wọ́ o. nítorí òun sọ fáwọn èèyàn pé ó tó jẹ́ mẹ́ta àwọn fóònù ẹ àwọn èèyàn ò ní fóònù ẹni tí wọn ò ní tí wọ́n fẹ́ wá lọ́dọ̀ ẹ̀. ayé ò ní fóònù ẹni tí wọ́n wá lọ́dọ̀ rẹ̀ wọ́n ní pé. wọ́n ló lọ wá ní táwọn èèyàn gbọ́dọ̀ má wá ẹ. tí wọ́n ní choice. kò sí bí wọ́n ṣe lè jọ́kùnrin tó ní ṣé Ibrahim wá tí gbogbo ayé fi ń wá wọn. Radiyallahu anhu. wípé má pa àjàdí ajadi. má pa àjàdí o ẹ̀yin yá wa yẹn wákàtí bá mi dáfà àjàdí nù. n tẹ́ ma dáhùn lázìmí nù. pé má pa àjàdí àwí bẹ́ẹ̀. mapa jadi. kò tí ì gbọ́n táwọn náà dì sí. ráìsì ni. má pa àjàdí o kò sí kan tó lè ṣe nínú ẹ̀ nínú. mapa jadi o. ìrèpọ̀ nílẹ̀ tó fẹ́ bá mi ṣe. mapa jadi. Ọlọ́run mapa jadi. Àmì Ọlọ́run. Ọlọ́run mapa jadi o. òrèpọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe mapa jadi. mapa jadi. mapa jadi o. òrèpọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe mapa jadi. àmì Ọlọ́run mapa jadi. mapa jadi o. òrèpọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe mapa jadi. mapa jadi. àmì Ọlọ́run mapa jadi o. òrèpọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe mapa jadi. mapa jadi. àmì Ọlọ́run mapa jadi o. òrèpọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe mapa jadi. Ọlọ́run mapa jadi. àmì Ọlọ́run mapa jadi o. òrèpọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe. Allahumma salli ala nuril Ọlọ́run mapa jadi. mapa jadi. òrèpọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe mapa jadi.
má gbàjáde má gbàjáde orí pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe má gbàjáde ọlọ́run má gbàjáde má gbàjáde orí pọ̀ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe má gbàjáde. ẹbí ọlọ́run tóbi jẹ mọ́ mashallah mashallah ó tó wà ó tó wà ó tó wà ẹ dákun ẹgbẹ́ ọlọ́run tóbi òwò náà tó fẹ́ bí máa pé wo dáadáa máa ń sọ pé Allahu Akbar ẹ jẹ́ àfarabalẹ̀ o alhamdulillah 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 rabbil alamin alhamdulillah rabbil alamin. tọ́ nísìnyí báyìí ọ̀rọ̀ rẹ̀ zikuru lẹ́yìn lárúgbó alẹ́ àbíkiri ọ̀rọ̀ rẹ̀ òun fẹ́ lọ mú ẹ̀kọ́ díẹ̀ mo fẹ́ kí ọba Sheikh Yasir náà kí wọ́n jòkó tábà tó wá kí àwọn àgbàlagbà tí wọ́n bá jòkó tán á sáré máa lọ sí ibi tí ó kàn.